Yéè, ọmọ àǹtí mi, mo fẹ́ kó o bá mi wo fídíò yìí. Ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra o. Àwọn sójà alábọ̀dé ti wà o. Àwọn alámì sójà ti wà o. Àwọn sójà tán bá sójà jẹ́ ti wà o. Àwọn kan wà àwọn ẹsẹsẹ sójà wọn tírèènì wọn o. Ṣùgbọ́n tí wọ́n ń wùwà. Mo fẹ́ kó o bá mi wo fídíò yìí. Kó o dẹ̀ wà kẹ́fù pẹ̀lú àwọn tẹ̀yìn ń pè ní sójà yín. Orí pé ọ̀pọ̀lọpọ̀ àǹdẹ́ ẹ̀yin ìjọba ẹ̀yin lè fààyè gba gbogbo ẹ̀gbin tó ń ṣẹlẹ̀ nígbà tí ẹ bá ń tírèènì àwọn hoodlums, àwọn hooligans, àwọn agbèrò tẹ́ ń kó aṣọ sójà sí wọn lọ́rùn. Nígbà tẹ́ ẹ bá lò wọ́n tán ẹ̀yin ó ti wò pé kẹ́ ẹ máa lò wọ́n lọ. Àwọn náà ti kọ́gbọ́n ẹ̀ ń ti rí yín mọ́hùn, wọ́n ti rí wọn mọ́ yín gbọ́n ti mọ̀ wọ́n fọkàn sí pé sójà làwọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lọ dáhùn èèyàn lọ́nà. Ṣó lè possible kéèyàn máa wọṣọ ẹni tí ì ṣe sójà tó bá tiẹ̀ wọ̀ kí ni láńsẹ̀sẹ̀ ó máa ní tó máa sá ẹ̀kú tó di pé ó ń dáyàn lọ́nà torí kò sí security tó péye nílùú, kò sí ààbò. Àwọn àjòjì sójà ti wá pọ̀, àwọn àdàmọ̀dì ológun, àwọn àdàmọ̀dì ọlọ́pàá wọ́n ti pọ̀ nígboro because kò sófin. Ẹ̀yin gangan ti ń rú òfin, ẹ̀yin gangan rú òfin. Mo fẹ́ kó bá mi wo fídíò tí mo fẹ́ fi hàn ẹ́. Gbọ́rọ̀ tí arákùnrin sọ kì í ṣe sójà o, wo bọ́n ṣe ń rọ́ọ̀bù, bọ́n ṣe ń jalè. Ó dẹ̀ wọṣọ sójà, ó dẹ̀ tún gbọ́ orúkọ ẹni tó dá bó ká sọ sáwọn lọ́rùn. Adẹ̀lá wà nílé ayé, ẹ̀dẹ̀ wà ní giant Africa, ẹ wo òṣì tá à ń ṣe Nàìjíríà. Ṣé ẹ rí pé Nàìjíríà ríyàn lójú? Àwọn tẹ́ ẹ kó wọlé ẹ yẹ kẹ́ ẹ dá wọn padà síbi tẹ́ ẹ ti kó wọn wá. Ẹ kó wọn padà, ẹ̀dẹ̀ níjọba tó ń bọ̀ ó jì dáadáa. Ẹníjọba tó ń bọ̀ máa ṣe dáadáa. Ẹ kú àmójúbà Buhari promas, ẹ kú ojúlọ́nà fún Buhari promas. Ṣé bí mò ń wí fún yín ṣe bẹ́ẹ̀ ní etí mi di ẹ tún gbọ́n tí sójà ilé náà ń wí. Wọ́n dẹ̀ recruit 50 million youth into the army. What they will eat cassava òrè. Wọ́n ti recruit yín. Ẹ wo tán sí. Ẹ wo àwọn sójà tẹ́ ń recruit. Ẹ wo àwọn àgbà ọ̀daràn tán kójọ sínú iṣẹ́ sójà. Irú àwọn eléyìí sì tán bá arrest wọn, wọ́n á tún lọ béèlì wọn padà. Wọ́n á tún ẹlòmíì á tún lọ gbà wọ́n pé àwọn eléyìí wà smart jẹ́ ká lò lórílẹ̀-èdè náà. Àwọn ọlọ́pàá ti balẹ̀ ayé jẹ́. Ẹ ti fọ̀run ṣèbàjẹ́. Ẹ̀yin gangan rú òfin. Ẹ ní respect. Ẹgbẹ́ bá rí àwọn ọmọ nígboro ẹ máa harass àwọn ọmọ nígboro. Àwọn tó yẹ kẹ́ ẹ gbámú ẹ̀ ní gbá wọn mú torí pé ẹni tó bá ti ní agbára òun ló ń lò ìjọba àbí torí pé ẹ̀yin tẹ́ bá ti mọ̀yàn tán bá ti fún yín lówó báyìí ẹ ti gbójú ń bẹ̀. Ọmọ wo fídíò náà jàre, jẹ́ rojọ́ jù tó rárá mi ò tiẹ̀ sí ní ìmúdù lẹ́ni rárá. Bá mi wo fídíò. Hello, Mr. Man, what is your name? My name is Ibrahim Adamusa. Talk louder. My name is Ibrahim Adamusa. Who are you? I'm in Nigerian Navy. Where do you serve? I'm serving in Wari. Where? Wari, Delta State. Okay. Who is this? Nigerian Correctional Service. What do you serve? Kaduna, sir. What did bring you come Delta State? I'm go course. Continue talking. I'm go course. And I follow my friend place. And this happen. Nothing happened. You come Delta, come visit your friend. Yes, sir. Who be this your friend? What is the name? Adamu Ibrahim. Adamu Ibrahim. Now you come visit. Which work Adamu Ibrahim they work? He's a soldier. He's a soldier. Yes, What will be your service number? My service number is 2126. Call him again. 2126. 2126. Yes, sir. Which NA are you? I'm 30 AK. 30? 30 what? AK. 30 AK. AK. Atila. Inside the Navy, will be which area you specialize on? Where they recruit you? Are you a driver or mechanic? Driver and mechanic, sir. Okay, specialist. Specialist. Not specialist. You will be civil correctional service. Now this uniform are they wear? No, sir. Huh? No, sir. Who can give you this uniform when you wear? It's my friend. What will happen before he give you? They say one go see one guy, one young boy. Okay. Tonight we go meet him. Okay. Tonight he give me the clothes I wear. Now you come here. Okay. Yes, what you can happen from there? We collected him car. Yes. And moved with the car. What of your phone? And collected his phone again. What of money? And he transfer money for us. How much? 400,000. Okay. How much they reach your hand? No, 400,000. How much they transfer to your account? 400,000. Why wanna collect the money from the boy hand? You threaten him.
Una threaten her? Yes, sir. Let him give us the money. We will leave him. After Talk like that. We will threaten him. Let him give us the money. We will leave him. After he give us the money, we will now drop him and carry the car go. We now drop on and carry the car go. Yes, sir. Okay. Who you won't give the car to? One allergy for Abuja. Alhaji for Abuja? Yes, sir. You know his name? No, I only know him with allergy car dealer. Car dealer. Yes, And you know a house? Yes, sir. I know his car. You know he can't stand. Okay. Okay. You tell your friend, Abdul Wahab, say, when they go for robbery. Yes, no, I just only tell him that we want to go and meet Somebody, but you not tell us now.